How about Egasa? Egasa. Oba Oba Kashap ló ń sọ̀rọ̀. Bàbá mọ̀ pé mi jẹ́ wọ̀ fìlà ń padà. Ọba 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 ń fẹ́ tọwó lọ́wọ́ yìí o. Mo ní 1 million. Ọba ò tiẹ̀ dá ọ lóhùn. Ọba Àgbáyé ẹ káàárọ̀ sà. Dádì mi kẹ́ẹ̀tì kẹ̀.
Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Kò ní ìṣáájú. Ẹ káàárọ̀ o. Bọ́sẹ̀ káàárọ̀ sà. Ẹ ṣé àná. Àpò yóò ní gbẹ̀bí tẹ́tí n kò ní tán bẹ̀. Mo tẹ́ bá dáwọ́ lé láyé Ọlọ́run á máa jẹ́ ó yọrí sí rere. Ẹ ní ṣe lásán. Gbogbo àṣeyọrí báyìí l'Ọlọ́run á máa ṣe fún yín. Sí àwọn òpó kan sádùúgbò ẹ̀ tó yẹ ká ṣoore fún. Sá? Sí àwọn òpó sì kún sádùúgbò ẹ̀ tó yẹ ká ṣoore fún. Bẹ́ẹ̀ ni sà. Àwọn dà. Ẹ sọ fún mi bọ̀wọ̀ gbogbo. Òun ṣáà ti rántí opó ọ̀sìn. Ọ̀sìn ilé mi ló pọ̀ sí dáadáa. Bíṣọ́ọ̀bù mi mo kiri lè mí gùn pẹ̀lú àwọn èèyàn. So mo ò mọ̀ bí ó pọ̀ wà fún wọn ni. Sá? Wọ́n ní ká wá ọkọ ní tọ́mẹ́tọ̀. Ok. Ẹni mo mọ̀ ló pọ̀ ládùúgbò iná o. Ok, mo ní ìyá kan. Ìyá àgbàlagbà. Wọ́n ṣe Yorùbá o. Wọ́n ní ká wá ọkọ ní tọ́mẹ́tọ̀. Ok, wọ́n ní ká wá ní comment section àbí? Torí mo rí ìyá kan bí báyìí. Mo jẹ́ máa padà lọ ṣọ́ọ̀bù báyìí. Màmá sọ tó bá ti lọ bá tẹ̀lé wọn. Hello. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ mà, ẹ ṣí kámẹ́rà yín. Ó dàbí mú mi ọjọ́ ìgbé tó wá láti Jẹ̀bú yẹn. Ẹ ṣí kámẹ́rà yín mà. Mi ò tí ì wọ bí mo lè sí kámẹ́rà. Ẹ jọ̀ọ́ ẹ follow mi kí èmi náà lè máa rí kámẹ́rà ṣí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Tẹ́ bá lọ wo nǹkan tí mo wọ̀n mo ò tí ì lè wọ kámẹ́rà. Ẹ jọ̀ọ́ èmi náà ní tẹ́ bá rí arọ ní mi ò lẹ́sẹ̀ o. Tẹ́ bá lọ wọnú DP mi dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ o. Ẹ káàárọ̀ Mr. Abọ́lájí. Mr. Abọ́lájí Johnson, ẹ káàárọ̀.
Lolly, good morning. Lolly, good morning. Can you open your cam, please? Ma. Mr. Balaji, can you open your cam, please? Ah, I'm not up to 1K followers. That's really why I can't open. Please, I need your help, sir. Please. Ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú fún mi, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́, ẹ dúró Ọlọ́run, ẹ jọ̀ọ́. Iyanifa. Iyanifa Olókun. Ẹ káàárọ̀ mà, ẹ jọ̀ọ́ ṣí kámẹ́rà yín mà. Okay. Ẹ káàárọ̀ o bàbá ọba. Ẹ káàárọ̀ ẹ ti ẹ̀dá mi lóhùn. Ẹ káàárọ̀ mà. Yes, kí ló ṣọba tí wọ́n dá mi lóhùn? Ṣé mo ti ṣẹ̀yìn ni? Ìyá Lágbo. Ìyanu, Ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà. Yes. Ìjọ ṣẹlẹ̀ ṣí kámẹ́rà yín. Èmi ni mà. Ẹ Kí ló káàárọ̀ gbé mà. wá sókè sà? Ẹ káàárọ̀ sà. Tó gbé wá sókè máa rí help láti lè boost shop mi. Gò fi rajà kún ọjà tó wà ń bẹ̀ so that èèyàn náà lè máa. Ẹ bá ní opó ládùúgbò yín ẹ lè send request. Olúwawùnmí, good morning. Send request. Olúwawùnmí, good morning. Good morning, ma. Can you please open your camera? Yes, ma. Good morning, ma. Madam. Kí ló gbé yín wá Ẹ sókè káàárọ̀. mà? Mo ní opó lẹ́gbẹ̀ẹ́ ni, ma. Grandma mi, she is a widow. Ẹ gbé fóònù lọ síbi tó wà. Màmá mi ò. Màmá mi. Àwọn lélẹ̀. Nǹkan tó bá sì fi yín léèrè ẹ̀. Àwọn lélẹ̀ sà. Báwo lẹ ṣe jẹ́ sí wọn? Ọmọ wọn ni mo jẹ́. Ẹ fi back camera kẹ́ gbé síbi tí màmá yẹn gbé. Mo fẹ́ sànù ní ilẹ̀. Mo ń bọ̀ sà. Báwo ni tiẹ̀ sí fẹ́ gbé sí black camera rẹ̀? Tẹ bá ti click lórí kìíní yẹn, ẹ máa lọ save ẹ̀. Tẹ́ bá save ẹ̀, ẹ máa click lórí box kékeré kan báyìí tó ṣe bẹ́ẹ̀ ní pé ó fẹ́ tàn sẹ́yìn báyìí. Ẹ máa wá click lórí ẹ̀. Ẹ máa wá save ẹ̀ yẹn. Ẹ click lórí box yìí. Ṣé ẹ gbọ́ mi? Mo ti click ẹ̀. Kíní kan báyìí ṣe bí arrow méjì tó lọ sókè tó yí bẹ́ẹ̀ ní pé ó yí padà báyìí. Finest, ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ ṣí kámẹ́rà yín. Finest, ẹ jọ̀ọ́ ṣe lè ṣí kámẹ́rà yín. Mr. K. Bright, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ma. Okay. Ẹ jọ̀ọ́ ṣe lè ṣí kámẹ́rà yín. Okay, hold on. Finest,
kí ló gbé yín wá sókè? Ẹ káàárọ̀ mà. Mo ní opó kan lẹ́gbẹ̀ẹ́. Mira, good morning. Ẹ káàárọ̀ bá ẹ jẹ́ n tán kámẹ́rà mi this first time ẹ jọ mú bọ̀. Okay. Ṣé ti rí mi bá? I'll save it. About to turn it on. Mo I'll ti save it. okay, Nisale. Ṣé ti rí mi bá? Ẹ káàárọ̀ Yeah, ọba to him. Mr. Light ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ma. Èmi ò wá fún kankan mo dẹ̀ fẹ́ kí a ní ìpolówó ọjà ní Ìbàdàn mo dẹ̀ fẹ́ káwọn ẹ̀ wá patronize wa kan tẹ́mi fi wá ni. Prophet Ṣẹ́gun, ẹ káàárọ̀ sir. Ẹ káàárọ̀ sà. Prophet Ṣẹ́gun, ẹ káàárọ̀. Ẹ ṣí kámẹ́rà yẹn jọ. Ẹ káàárọ̀. Ẹ ra sà. Ẹ ra mà. jẹ́ ṣí kámẹ́rà yín. Ẹ jẹ́ tán kámẹ́rà mi mà. All right ma. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Kí ló tẹ wá sókè? Ẹ káàárọ̀ sà. Yes ma. Ẹ jọ. Kí ló tẹ wá sókè? Torí Ọlọ́run. Torí talent mi ló jẹ́ kí mi wá. Ohun tó gbé mi wá ni pé torí talent mi ló jẹ́ kí n wá ẹjọ́. Torí ẹ̀bùn tọ́lọ́run fún mi ló jẹ́ kí n wá ẹjọ́. Ẹ bá ń pa kí ni tape template yẹn, ẹ bá ń lo ẹ̀. Ẹjọ́ ojú mi leléyìí. Ẹ káàárọ̀ ẹjọ́, ó nìyí. Torí talent mi ló jẹ́ ń wá ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́. Mi sọ pé bóyá owó bọ̀bógo tèmi náà ṣe máa yọ ọba ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. Torí ẹ̀bùn tọ́lọ́run fún mi ló jẹ́ kí mi wá. Ẹ máa rí mi dáadáa, máa rí yín ẹjọ́. Ẹ kàn fa èmi náà mọ́ra, ẹ kàn fà mí lẹ́nìkan lọ́wọ́. Mo fọlọ́run bẹ̀ yín ẹjọ́. Iná ti lọ nínú ọ̀dọ̀ mi ni. Ẹjọ́ torí Ọlọ́run èmi leléyìí. Irun mi leléyìí bá ṣe bí mi natural èmi leléyìí. Irú ẹ̀bùn wo nìyẹn? Ẹ̀bùn orin kíkọ ni sà. Ẹ̀bùn orin kíkọ ni mo ní sà. Ẹ jẹ́ ká gbọ́. Sà? Ṣé kí n kọ́ lẹ́nu ni àbí kí n play nínú tape? Ẹ máa kọ́ lẹ́nu ni o. Tòótọ́lá Ọlọ́run ìwọ ni. Tòótọ́lá Ọlọ́run ìwọ ni. Ọba tó lójúmọ́ ọjọ́ èní ọba mi tí wọ́n mọ̀ fọpẹ́ mi fún. Kábíyèsí Olódùmarè ọba tó lóhun gbogbo lọ́wọ́. Lọ́wọ́ rẹ̀ lóhun gbogbo wà o. Ìwọ ló lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Adáni mo gbàgbé ẹni síjú àánú omi jẹ́ ń bójú àánú pàdé láyé tí mo wá. Tòótọ́lá Ọlọ́run ìwọ ni. Alágbára bí yín ò sí bàbá mi. Ẹ̀yin lẹ̀rú jẹjẹ tí kọ́ níbì kan síbì kan. Ọlọ́run ọba tó lọ́jọ́ èní o má dojú àdúrà tì mí jẹ́ ń bójú àánú rẹ pàdé. Light mama ẹ ṣàánú ọmọ yín. Ó wù mí kémi gan máa ṣàánú. Wá ṣàánú àwọn tó fẹ́ ṣàánú mi. Àwọn tí ó ṣàánú mi Ọlọ́run bá mi ṣàánú fún ọ. Ojúmọ́ tó má lọ́jọ́ èní. Bàbá mi ọba Síónì. Ó ti pẹ́ tí mo ti ń tẹ̀lé yín. Mo mọ̀ pé lọ́jọ́ kan àdúrà mi àgbà màmá mi gan jẹun ọmọ. Ọba Solomon ẹ má mà bínú. Mistake ni mo ṣe. Ọba Solomon ní bàbá mi. Ẹ dákun ẹ bójú àánú mi. Ẹ má mà jẹ́ kí kinní ikú mọ́ mi lára. Ògo yín ò ní kú o. A ti ń wò yín lókè ẹ ò ní jábọ́ o. Light mama ẹ ṣàánú mi. Ẹ má rí ṣe gbogbo ẹni tó ń gbètò yìí ga.
gbogbo ẹni tó ń ṣe fọ́pọ́ ní bí ojú òní tìyín o ẹ máa rí náà ẹ máa rí lò ó ọlọ́run wọlá ọjọ́ èní wọlá ọjọ́ gbogbo wá bójú àánú wo gbogbo ẹni tó wójú àánú níbí kábíyèsí bàbá kí má take time jù ló jẹ́ dákìsà sá. ẹ pé fóònù nọ́mbà yẹn fáwọn aláìní. 090 58 93 ẹ máa pè lẹ́ẹ̀mẹ́ta. 71. Okay, sir. 090 58 93 71 14. Ẹ káàárọ̀ sà o. Ẹ káàárọ̀ sà. Yeah, ẹ káàárọ̀ Lábísí. Ẹ káàárọ̀. Kí ló tẹ send request? Ẹ káàárọ̀ sis. Kí ló tẹ send request? Mo kàn ní kí n try luck mi ní bóyá máa gbé. Ẹ káàárọ̀ sà. Kí la lè ṣe fún yín? Mo ò need anything. Mo kàn ní kí n pè yín náà bóyá máa gbé. Ìlú wo lẹ ń gbé? Lagos State. Ṣé ẹ máa ránṣẹ́ tí a ń ṣe lọ́wọ́? Kí lẹ̀ ń ṣe? À ń fún àwọn opó lówó. Opó? Ah, wow. Bí èlò sà? Ẹ ní àmọ̀tì mi, ìbá lágbára. Ṣé bí 5,000? It's okay. Ṣé kí n máa pa àkànnà Okay, bá? sir. Okay, I'm coming. Okay, sir. 30 30. 400. Okay. 31 Okay. 258 First Bank. 30 400 31 258 First Bank. Okay. Alaanu. Yeah. Yes. Mo ti ṣe sà. Ọba á bòkó fún yín. Amen, sir. Thank you, sir. Iṣẹ́ wo lẹ ń ṣe? Ṣé mo máa ń tarun? Bẹ́ẹ̀ni, sir. Báńkì wo lẹ̀yin ń lò? Ṣé mi? GTB ni, sir. Ẹ pé àkànnà nọ́mbà yín. 02 35 52 11 19. Ọlábísí. Bẹ́ẹ̀ni, sir. Èló lẹ rí? Ẹ jẹ́ kí n check ẹ̀, sir.
Kò tí wọlé sà. Any app? Bẹ́ẹ̀ sọ, náà ni mo ń check by. Kò tí wọlé sà. Ẹ close ẹ kẹ́ tó padà open. Kò tí wọlé sà. Ẹ fún ní 1 minute. Ẹ pa network orí fóònù yẹn kẹ́ wá tuntun. Mo tẹ̀ ti pa, mo fẹ́ ti tàn. Daddy, ẹ ṣé sà. God bless you, sà. Ọmọ 100k. Dàmúlà. Wá wò Ọba Solomon fún mi 100k. Wá wò. Ọba Solomon wá wò ṣe. Who is the next person? Rí lady yẹn. A ní kó ran opó lọ́wọ́, kò hágíù. Orí àwọn opó ló pèsè fún yẹn. Kì í ṣe pé ó ní. But ó ro lọ́kàn wípé bí màá ní ṣe sọ ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. Ìbùkún ni fún àwọn aláàánú torí pé wọ́n máa ra àánú gbà. So bó ṣe rí nìyẹn. So ìwọ tó bá wà lórí platform yìí, ẹ̀kọ́ pọ̀ ń bì. Ọ̀nà oríṣiríṣi mo bá ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Learn from it. That is the key. Ẹni tí a sì ń wá àti rí o, tá bá ti rí. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní comment section, ẹ múra láti ṣoore lénìí. But ìwọ tí ò bá ní, má ṣe. But ìwọ tí o bá ní, ìwọ tó bá ní gbìyànjú kó ṣe. Torí àwọn Holy Center fẹ́ rọ̀jò ìbùkún lé àwọn èèyàn lórí tó pọ̀. A fẹ́ ran àwọn opó 7 lọ́wọ́. But a máa ṣe ẹyọ kan lénìí. A máa ṣe ẹyọ kan ní next week. A máa ṣe ẹyọ kan ní upper week. Opó 7 la fẹ́ ràn lọ́wọ́. Gbìyànjú kò ní bẹ̀, kò ní pín bẹ̀. Tó bá ní ni o, tí ò bá ní má ṣe o. But opó tí a ń wá tí a bá ti get ẹ nísìn, a máa jẹ́ kẹ́ gbọ́. Because kì í ṣe gbogbo opó ló nídìí àánú. Àwọn opó kan wà tó jẹ́ wípé wọ́n rí ìtọ́jú. Àwọn opó kan wà tó jẹ́ pé wọ́n ní ọmọ gidi tó tọ́jú wọn. Àwọn opó kan wà. Wọ́n ò ní hope kankan. Àwọn 7 la fẹ́ ṣoore fún. So 1 week wọ́n opó ni. A máa ṣe kan lénìí. Ìwọ tó bá wà ní comment section tó lọ́n bá kẹ́ ẹ. Ìgbàkígbà tá bá ti rí opó náà, gbìyànjú kó nípìn bẹ̀ bó ṣe ń kó kéré tó. But tó bá mọ̀ pé o ò ní, má ṣe.
ẹ̀yin tó ní là ń bá wí kì í ṣẹni tí ò ní ṣé o bó ṣe rí nìyẹn. Hello, sir. Láìtàn tí wọ́n máa ń fẹ́ ní sẹ́ máa sáàkì ẹ̀ dànù ṣé Láìtàn ti ga pa ni. Bẹ́ẹ̀ni, mi mọ́ mi lè on light ni, sir. Mi mọ́ mo ṣe lè ṣe ni, sir. Já ẹ̀ dànù kí gbẹ́dúfẹ́ bá mi ṣiṣẹ́ wọlé o. No, network mi ni. Network mi ló mo sáré pa moto. Network mi ló ṣe bẹ́ẹ̀, ẹ má bínú. Sir Bukola, ẹ káàsán. Ẹ jọ̀ọ́, ẹ turn on camera yín. Yes, ma'am. Okay. Sorry, mi mọ́ mo ṣe lè turn it on. Ẹ click lórí box yín. Okay. Ẹ máa rí kíní kan bí camera bí sẹ́ Okay. ẹ ti rí ó yẹ click lórí ẹ̀ kẹ́ wá save ẹ̀ nsàlẹ̀. Okay. Ẹ káàárọ̀, sir. Ẹ káàárọ̀, sir Bukola. Kí ló tẹ send request mọ́? No, mo wà lórí TikTok nísìnyí mo wá rí tó wá gbé orúkọ wọn wá ni mo ṣe click lé lórí. Ok, kò sí kankan tá a lè ṣe fún yín àbí. Ẹ yá sọ mo kàn fẹ́ kí yín náà ni. Ọlọ́run rántí ń ṣe rere. Àmì sà àtẹ̀yìn náà lágbára. Adeleben. Ẹ káàárọ̀, sir. Ẹ káàárọ̀. Yes, sir. Ẹ jọ̀ọ́, ẹ turn on camera yín, sir. Ọba Jésù Olúwa. Ẹ káàárọ̀ sà. Kì í ṣàkókò eré láwa yìí o. Àwọn holy center wà nínú ilé. Sáyé eré. Àwọn holy center focus. Àgbékẹ́ káàárọ̀ mà. Sáyé eré this time around. Ẹ káàárọ̀ mà. Ẹ jọ̀ọ́, ẹ turn on camera yín. Okay ma. Network ni mò ń bọ̀ mà. Okay. Mr. Àgbékẹ́ ṣe lè turn on camera yín. Mo ti ń ṣe mà. Ẹ click lórí picture yìí. Ṣé ẹ ń gbọ́? Mo ti ṣe. Ẹ káàárọ̀ sà. Ọba ẹ Kí ló káàárọ̀ ṣe sà. wá sókè mà? Mo ní ìdìrànlọ́wọ́ ni mo sà. Láìtàn, màá sáàkì ẹ o. Wàá dẹ̀ bẹ̀rẹ̀ irú ìrànlọ́wọ́ tó ń fẹ́. Wọ́n bọ́ sí interview èèyàn. Okay. Irú ìrànlọ́wọ́ ò lẹ fẹ́. Mo rò bẹ́yìn ẹ má bínú sọ. I'm sorry. Ìrànlọ́wọ́ tí mo fẹ́ ni pé mo wá tọ́jú arúgbó ni. Ó rẹ̀ wọ́n láti bíi March inú oṣù kẹta. Èkó ni mò ń gbé tẹ́lẹ̀ bẹ̀ mo wà lọ́rin báyìí. Mo wá tọ́jú wọn kí everything dey hard fún wa. So Fọ́ọ̀n anything tó kámẹ́rà bá lè yín fi ká ràn rí. mí lọ́wọ́. Ṣé lè yí kámẹ́rà yín sẹ́yìn ká rí ibi tẹ́ ń gbé yẹn pẹ̀lú arúgbó yẹn? Okay. Ṣé ẹ ti rí? Ibi tí mò ń gbé Àwọ̀ arúgbó yẹn mà. Ẹ jẹ́ àwọ̀ arúgbó yẹn. Ẹ jẹ́ àwọ̀ arúgbó tẹ̀ ń tọ́jú. Okay. Ọ̀dọ̀ àbúrò mi ẹ rí pé mo wọ sọ gan mo sáré fi kinní bora ní ibi tí mo ti lọ múra ni mo wà. So ọ̀dọ̀ mọ́mì mi náà ni. Àwọn náà jókòó yìí. Ṣé ẹ ti rí wọn? A ti rí wọn. Ẹ gbé fóònù fún wọn kó bá wọn sọ̀rọ̀. Ẹ switch camera kó bá wọn sọ̀rọ̀. Kò need.
So kí ni nǹkan tẹ́ wá fẹ́ gangan? Yálà jì. Sister Gbékẹ́ ó ní kí lẹ fẹ́ Ṣé ní kí n gangan. tọ̀nà padà ni? Tọ̀nà sójú yín padà ó ní kí lẹ fẹ́ gangan. Ìrànlọ́wọ́ ni mo fẹ́, ìrànlọ́wọ́. Normally help mi, inú mi á dùn. So everything wà hide fún mi, mi rí anybody tó máa support mi. So èmi nìkan náà dẹ̀ mú wà pẹ̀lú wọn. Látara kínní gbogbo iṣẹ́ mi ti collapse lẹ́kọ̀ọ́ pé mo fà wọ́n ọmọ sílẹ̀ mi rí wọn tọ́. Mi lè fẹ́ fi wọ́n sílẹ̀ bẹ́yẹn. Ẹ pé account number yín sí comment section. Okay, sir. Merciful, God bless you. Merciful. Ẹ pé account number yín sí comment section. Wọ́n ní kẹ́ pé. Ojú ẹ ṣe sá. Ẹ máa pè lẹ́ẹ̀mẹ́ta. Time is going. 70. Sorry. 80. 34. 80, 34. 98. 29. 08. OPE. Mẹ́ta lẹ máa pè mà mẹ́ta. Okay, 80, 34. 98, 29. 08. OPE. 80, 34. 98, 29. 08. OPE. Ẹ ta wọ́n lọ́rẹ kan fi jẹun. Àtọ́kẹ́ Adé, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mà. Yes ma, ẹ jọ̀ọ́ ẹ ṣí kámẹ́rà yín. Okay. Thank you. Ọba ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà. Ẹ jọ̀ọ́ kí la lè ṣe fún yín mà. Mo ṣẹ̀ṣẹ̀ ó dà pé alẹ́ àná ni mo ṣẹ̀ṣẹ̀ rí ọba ọlọ́run láì bọ́ mi really dúró pẹ́ so mo tí mo fi lọ so tí mo tún ṣe wá sàn láìlé ni mo tún rí wọn so mo kàn fẹ́ appreciate wọn fún nǹkan tó ń ṣe so mo ní interest èmi náà ní interest láti ṣe bọ́ mo lè má lè ṣe lẹ́nìí ó ti eyín but that next week I want to participate so mi mọ bí mo ṣe máa ṣe tí mo lè participate nínú nǹkan tí wọ́n ń ṣe yẹn. Ma send the account number ọba sínú DM yín so ẹ máa nǹkan tẹ́ fẹ́ ṣe fún àwọn òpó yẹn máa send ẹ sínú account ọba. Alright, ma send it right away. Okay. Ẹ ṣeun gan-an Ọlọ́run bùkún fún yín. More strength and more wisdom, ọba. Amen. All right. Kicks Beauty Empire, ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ ṣí kámẹ́rà yín. Ẹ káàárọ̀ ma. Ẹ jọ̀ọ́ kí ló tẹ́ send request. Ìgbà tẹ́ sọ pé àwọn opó ni tó ń lò ní opó kan síbí mọ́ ní opó ni so àwọn nìkan dẹ̀ ni kò sí dájú so tàbí sẹ́ǹdì. Kí lẹ ní látọwọ́ ọba gangan. Ìgbà tó bá sọ pé àwọn fẹ́ support àwọn opó ni so reason ni pé wọ́n lè accept them because wọ́n mọ ṣàkó ni wọ́n ń tà níta mo lè lọ gbé fídíò síbi ìjẹ́kẹ́ wò so reason ni. Ilẹ̀ ni wọ́n ń tà. Ẹ káàárọ̀ mi. Edu lọ́lọ́ ń tà. Edu ni mà. Bẹ́ẹ̀ ṣàkó. Ẹ jẹ́ ká wo edu yẹn. Okay. Olele ọba.
báwo lẹ ṣe jẹ́ sí wọn? Sá? Báwo lẹ ṣe jẹ́ sí wọn? Kí lẹ sọ bá? wọ́n ní báwo lẹ ṣe jẹ́ sí mọ́mì yẹn. Ṣé mi àbí? Àǹtí tó tọ fóònù tó gbé fóònù wá báwo lọ ṣe jẹ́ sí yín màmá. Akọ́rẹ́dé ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ ma. Yes sir. Ẹ jọ̀ọ́ ẹ turn on camera yín. Okay sir. Okay ma. Máa tọ́nà ní ẹ̀sìn. Ẹ káàárọ̀. Yeah, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ kí ni reason they send request okay. Mo ní opó ń bíbá ẹ̀yìn ọ̀dẹ̀ jẹ́ ara ilé tí mò ń gbé. Okay. No. Wọ́n rìn bá pẹ̀lú yín sí sá. Ọba Solomon. Ọba Solomon. Bẹ́ẹ̀. Wọ́n lé sá. Adékẹ́mi ẹ káàárọ̀. Adékẹ́mi ẹ káàárọ̀. Esther ẹ káàárọ̀. Madam Esther ẹ káàárọ̀ ma. Ẹ̀yin dẹ fún Àgbékẹ́ lówó, God bless you. Olórí Àjọkẹ́. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ ṣé lè turn on camera yín. Okay. Thank you. Ó ti wọ́ òkè bẹ́yẹn mà. Ẹ tí tàn àti rí mà. Kò tí ì pé 1,000 break kí náà fẹ́. Okay, ó ti pé. Okay, kí ni reason that I send request ma? Ó ti pé 1,000. Okay, ni ẹ káàárọ̀. Okay, ẹ ṣé gan. Niso, ẹ káàárọ̀. Niso, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà ọba. Ẹ káàárọ̀ sà o. Adex. Ẹ káàárọ̀ mà. Yeah, káàárọ̀. Kí ni reason that you send request? Àkọ́kọ́ mo fẹ́ appreciate ọba fún nǹkan tí wọ́n ṣe fún àwọn òpó. Then secondly mo fẹ́ kí wọ́n help me. I'm a paint producer, I'm a painter, POP and we do screening also. So mo fẹ́ kí wọ́n help me.
In what aspect? Our site. Sir? Help you in Aspect wo what lẹ fẹ́ aspect? kí ọba help yín? Okay. Ọ̀nà wo lẹ fẹ́ kọ́ba fi Láti help yín? advertise. Láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé tọ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe lélẹ́yìí o, káwọn èèyàn lè máa patronize mi. Ó yá, ẹ pè nọ́mbà yín fáwọn èèyàn. 080 68 13 03 62 Ẹ 080 tún pé 68 13 03 62. So a dẹ̀ máa ń kọ́ àwọn èèyàn náà bí wọ́n ṣe ń produce ọ̀dà. Àwọn opó tá nídìí a ò rí wọn bí àwọn opó bórabóra la rí ń bí. Mi ò dẹ̀ fẹ́ máa jáde o. Bá tó bá stage kan máa nídìí ká máa yọ ìtọ́jú bọ́ọ̀lì kiri. Àwọn opó tá a fẹ́. Tó bá rí opó wa dá mọ̀ pé eléyìí opó ni. Kì í ṣe opó bórabóra, àwọn opó bòbòbòbò. Ọmọ́tọ́lání. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Ẹ jọ̀ọ́ ṣé lè ṣí kámẹ́rà yín mà. Yeah, ẹ Okay. káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ kí ló tẹ send request? Yeah, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọba torí fún ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn òkú. Èmi ò kí ń ṣe opó, ìyá mi lópó. Mi ò ní bàbá mọ́. So èmi náà ni mo ń dá ṣe bùkátà àdágbé àdáfà lórí wọn. So mo kàn nídìí ìrànlọ́wọ́ ni mo fẹ́ sanwó school ọmọ mi. Kó tó gbé mi dé nìyẹn. Tó gbé mi wá nìyẹn. Àwa lẹ bímọ fún ni. Sá? Ìwé ló dà. Pé kí ni? Mo fẹ́ dá nǹkan tí mo rà padà ó bàjẹ́. Mo ní sí àwa lẹ bímọ fún ni. Rárá sá. Ilẹ̀ wa rò pé mentality ilẹ̀ wa rò pé àwa ni ká bá yín gbé bùkátà. Mo rò pé kí n sá wá bá yín nítorí mo máa ń wo program yín dáadáa 247 bẹ́ẹ̀ ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́ torí kò sí iṣẹ́ lẹ́njọ́ mẹ́ta yìí. Iṣẹ́ wo lẹ ń ṣe? News ni mo ń ṣe mo máa ń lọ ṣe home service but mi ò ní shop. News. Ẹ má ṣe kán mọ́. Iṣẹ́ ọwọ́ mo ń ṣe stylist tẹ́lẹ̀ but wọ́n ní tí bá débẹ̀ àjálù lọ́tún ni mo wá sọ wá ní orí mi gbé kí n ṣiṣẹ́ lọ́dà yẹn. Síbẹ̀ mo wá ń ṣe home service díẹ̀ tó bá yọ máa ṣe. Ẹ gbé fóònù nọ́mbà yín fún àwọn tó wà ní comment section. Ẹ pé àká nọ́mbà yín fún wọn. That means 90. I mean 90. Kí ló ṣẹlẹ̀ ìrìn pàápọ̀ ni? 9042 10 1701 9042 10 Ní kò rà wá. 1701 OPay. Ẹ pè lẹ́ẹ̀kan sí. 9042 10 1701 OPay. Bàbá wọn ti pe account number wọn lẹ́ẹ̀mẹ́ta.
Debbie. Hello, sir. Yeah, Ẹ káàárọ̀, Ekaroma. sir. Shall turn on camera, Ima? Sure. àwọn tó wà nílé gan-an ọ̀gbọ́n ti tap. Ẹ káàárọ̀, ọba. Ẹ káàárọ̀, láìsàn. Ẹ káàárọ̀, ma. Kí ni resident send request? Ẹ jọ̀ọ́, mo need the help yín ni. Mo need the help ni, sir. Irú help wo? Recently mo ṣe dé Cairo ni. Cairo mo wà báyìí. But àwọn ọmọ mi kí n tó fi wọ́n lẹ̀ sí Nàìjíríà kò sílé tí tó ń gbé. Kò sílé tó ń gbé bọ̀ mo ní ilé ta kó lọ ibẹ̀ yẹn ilẹ̀ omi ni 1 room ni mo ṣe síbẹ̀ mo lè lo as a background mi. Ilẹ̀ yẹn ń sìn wọ́n ti gba ibẹ̀ yẹn lọ́wọ́ wa bọ̀yé tó wá kù mo ti ṣe room and parlour self mo ń ṣe lọ́wọ́ but ó wá yàrá yẹn wá kù 226 block kó tó di pé bóyá wọ́n máa parí yàrá yẹn but nísìn ibi tí wọ́n wà yẹn náà ṣì ń manage ibẹ̀ yẹn dẹ̀ ti ya lẹ́yìn ó ti ya lẹ́yìn gbogbo ẹ̀yìn ẹ̀ ti yàbọ̀ ń sìn mo ń try láti cover up pálọ̀ yẹn kí n cover up pálọ̀ kan tẹ̀lé máa rí ibi sùn torí ejò wà ń bẹ̀ yẹn gbogbo ẹ̀ ló ń wọlé ń bẹ̀ yẹn but kò ságbà mo dẹ̀ ṣe ń sanwó lọ ní Cairo tí mo wà yìí mo ṣe ń sanwó lọ lọ́wọ́ tí n bá tẹ̀lé rí wọ́n ti cover bas wọ́n ti cover bẹ̀ yẹn wọ́n ti cover bẹ̀ yẹn but ó wá kù owó tí mo máa fi rẹ́. Okikiola. Ẹ káàárọ̀. Okikiola. 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 Arifala Jogun. Ẹ káàárọ̀. Arifala Jogun. Hello, ẹ káàárọ̀. Hello, Mighty, bye, ẹ káàárọ̀, hold sir. on. Mighty, hold on now. Okay. Arifala. Okay, Mighty, ó yẹ ṣí camera yín mà. Ẹ káàárọ̀. 1,000. Ẹ káàárọ̀, ma. Ẹ káàárọ̀, sir. Okay, kí ni resident send request ma? Ẹ jọ̀ọ́, mo ti ń wà ní program yìí ti pẹ́ mo need the help mi. Irú help wo lẹ need? Single mother ni mí pẹ̀lú ọmọ mẹ́ta, obìnrin mẹ́ta. So ibi tí mo ti ń ṣiṣẹ́, salary mi ò tó tẹ́lẹ̀ bọ̀. Iboy MP. Hi boy MP. Ẹ káàárọ̀ ma. Okay, sorry. Ẹ káàárọ̀, ẹ jọ̀ọ́ ṣé lè turn on camera yín? Yes, sure. Ẹ káàárọ̀ ma. Okay. Ẹ káàárọ̀, uncle. Ẹ jọ̀ọ́ kí ló tẹ wá sókè, uncle? We can watch the program ní owó máa bọ̀ ọmọ kan ní ìgbẹ́jọ́ láti mo fẹ́ jọ báyìí rẹ̀ ìgbẹ́jọ́ máa Àgbọ́yìn dáadáa. ìgbẹ́jọ́ kì í bì
SK, ẹ káàárọ̀. SK, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ọba. Clayton, send request. Hello. Yeah, mọ́mísì mi opó ni wọ́n, so a lot of bùkátà tó wà lọ́rùn ẹ̀mí mò ń gbé. Even right now, bí tí mo ti lọ ń ṣe labour mo wà ń sìn láti lè assist wọn. Adẹ̀sí láwọn àbúrò tó jẹ́ kán sì kéré, so any help tó máa pa lè ṣe. Ẹ ṣí kámẹ́rà yín. Kò lè ẹ ṣí látọ̀hún èmi ìmọ̀ wọ́n ṣe kò lè ṣí bíbá ẹ̀ o. Ó ṣe é ṣí. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ Sisi. Ẹ káàárọ̀. Sisi Yes oyin ma. cake. Yes ma. Ṣé lè ṣí kámẹ́rà yín? Ẹ káàárọ̀. Ọba Solomon ẹ káàárọ̀ sir. Okay ma. Òun ni ma. Okay. Okay. Kí ló dé dẹ̀ wá sókè ma? The thing is that mo ní special needs child ni ma. Mo ní special needs child. I have a special needs child going to 2 years. Ó máa pé 2 years in November lágbára Ọlọ́run. So it will be 2 years by November. And he's living with cerebral palsy. He's not sitting yet, talking yet, or walking yet. So, ó wà independent on me for now. So I've been doing the things láti ìgbà tá a ti bí torí stress labour stress ló fà á. Labour stress ló fà á gbogbo bá a ṣe ń gbé lọ ilé alágbo là ń gbé lọ hospital ṣe gbogbo ẹ̀. Doctor mẹ́rin mo máa ń rí lórí ẹ̀. Mo máa ń rí ENT doctor, pediatric torí mi ò lo self medication fún. Mo dẹ̀ ń lọ physiotherapy náà. Ó ń bá to gbogbo egungun ara ẹ̀ kó ba lè rí ibi jókòó, kó ba lè rìn. Mo dẹ̀ máa ń rí ENT doctor náà. Mo máa ń rí wọn because of the breathing as well. So the thing have been really draining for me and my husband. It has been really draining a lot. So tó ẹ̀gùn mo ṣe ń wá sí TikTok tí bá tẹ̀lé rí help àbí táwọn èèyàn bá fi mí gift kan tí bá rí kí n máa fi support ọkọ mi. Kíní ló ń ṣe clearing and forwarding ní airport is into clearing and forwarding agent ni. Ẹ̀dẹ̀ mọ ẹni tó máa ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá nǹkan tọ́gà bá fún ẹ náà ni wàá gbà. So àwọn oúnjẹ mi ò mọ̀ bóyá mo lè fi àwọn nǹkan tó máa ń lò mo lè fi hàn yín. Ẹ pé account number yẹn sí kọ́ńtà. Okay sir. Wọ́n ní kẹ́ pé account number yín ẹ máa pè lẹ́ẹ̀mẹ́ta ẹ lè type ẹ̀. Okay. Mo ti drop ẹ sí comment section báyìí. 90 okay 90 91 64 8994 90 91 64 8994 90 91 64 8994 Opema Tafika to Inda Malana Siri. Olumide Derek, ẹ káàárọ̀ sà. Ibi tẹ́ wà ẹ wà noisy o, Mr. Olumide. Hello, good morning, káàárọ̀. Ẹ káàárọ̀ Mr. Olumide. Ẹ jọ̀ọ́ ṣé lè ṣí kámẹ́rà yín. Ariwo yẹn ti pọ̀ jù. Esther, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ ṣé lè ṣí kámẹ́rà yín. Láti ọ̀nà iṣẹ́ òwe méjì gbọ̀dọ̀ la ọmọ school wà. Okay generation, ẹ káàárọ̀ ẹ jọ̀ọ́ ṣé lè ṣí kámẹ́rà yín.
Mr. Virgin ṣe lè ṣí kámẹ́rà yín ẹ káàsán. Virgin. Mr. Virgin. Ọba Oba Solomon, DJ. I greet you. Welcome in. Can you please turn on your camera? Ọba Solomon, Baba Àgbàlagbà, I greet you. Tuwale Baba. Ṣé àlàáfíà Ọba lẹ wà? Solomon. Ẹni? Ṣé àlàáfíà lẹ wà? Adúgbò Àbá. Èwo lẹ ṣe? Dáadáa ni, kí lẹ fẹ́ bá wa sọ? Èmi ń gbọ́ ní kí n gbọ́wọ́ yín ni. Èmi mo ń wọ̀ láìsí mo á ní kí n gbọ́wọ́ yín lọ́wọ́ kan kínkín. Ó ti pẹ́ gan. Ẹ ṣé o. Ọlá Galaxy. Ọlá. Ẹ káàsán ma. Ẹ jọ̀ọ́ ṣe lè turn on camera yín ma. Ẹ jọ̀ọ́ mo busy ni mo rí pé bẹ́yà ń ṣe giveaway mo ṣe gòkè mo fẹ́ bá yàn kan sọ̀rọ̀ ni. Ẹ jọ̀ọ́ mo busy ṣé mo lè continue. Bẹ́ẹ̀ni ṣé òkè ẹ lè ṣíkà mi. Mo lè open but mo busy ba. Mi ní much time ẹ jọ̀ọ́. Kò ṣe mi gangan mo need help yẹn ni bí brother mi ni ó ní accident bí ọdún mélòó sẹ́yìn so wọ́n wá nídìí láti gé ẹsẹ̀ mi wàá mọ̀ bẹ́ẹ̀ yóò lè gé ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín. Ṣé brọ́dà yín náà wà mí tẹ́ wà yìí? Kò sí ń bíbà yìí mi ò sí ní kíni mo kàn lè drop number. Ṣé bá ti wà pẹ̀lú ẹ fẹ́ padà wá? Wọ́n lé káàbọ̀. Ẹ káàsán. Kábíyèsí ọba. Kí ni ìbéèrè yìí? Ẹ káàbọ̀ Mr. Wale. Yes. Ẹ jọ̀ọ́ question kan lèmi fẹ́ béèrè lọ́wọ́ yín. Ó ti pẹ́ tí mo ti fẹ́ béèrè yẹn sà. Ṣé mo lè béèrè sà? Go on. Go ahead. Yorùbá máa ń pè kinní kan ní owó ayé. Mo fẹ́ béèrè kí ni ìtumọ̀ ẹ̀ sà. Owó ayé àbí ọwọ́ ayé? Owó ayé. Not ó ń ṣe world money bíi central bank money o. Nǹkan tí Yorùbá ń pè ní owó ayé mo fẹ́ mọ kí ni ìtumọ̀ ẹ̀. Tán bá sọ fún yàn tàbí tí èèyàn bá gbọ́. Pé kí ni? Báwo náà ṣe ń pronounce ọ̀rọ̀ ẹ̀? Bóyá èèyàn bá débì kan tó bá béèrè lọ́wọ́ èèyàn pé bóyá ẹnìkan ṣe ẹnìkan so bóyá wọ́n wá béèrè sí ẹni wọ́n wá ní kẹ́nìyẹn kó lọ mú owó ayé wá kó tó lè dáríjì àbí nǹkan. Mi mọ ìtumọ̀ ẹ̀ dáadáa mi mọ jílẹ̀ dáadáa but ó ti wù mí láti béèrè yẹn tipẹ́tipẹ́ lọ́wọ́ yín. Lọ́dọ̀ ti tèmi kò sí nǹkan tó jẹ́ owó ayé. Tó bá dẹ̀ sọ pé kéèyàn lọ mú owó ayé wá ó ṣeé ṣe kó fẹ́ gbá ẹ nìyẹn because tẹ́nìyẹn bá sọ pé òun ò mọ̀ àwọn babaláwo yẹn lè sọ pé àwọn máa bá gẹ̀ẹ́tì ẹ̀ pé kó mówó wá. So ọ̀nà méjì tó pín sí nìyẹn kò sí nǹkan tó jẹ́ owó ayé. Ọ̀dà. Ẹ ṣé.
Mr. Ibrahim Abiola, ẹ káàbọ̀ sà. Kábíyèsí. Ọba.